alaikum. Mo kẹ́yìn ìyá mi ní ẹ̀sìn Islam lọ́kùnrin àti lóbìnrin. Ẹ káàbọ̀ sórí 429 yẹn ní ìlú Ìlíṣàn 429. Òní lọ́jọ́ Jímọ̀ olóyin. A sàn wá sówó, a sàn wá sọmọ. A ní ìṣe mi kọ́ ìṣe Muhammadu òun ni. Èmi nìkan kọ́ ni mo ń tukọ̀ ètò lónìí nítorí pé òní jẹ́ ọjọ́ Jímọ̀ mo ti ní ẹ máa gbádùn wa lórí ètò yìí. Èmi àti Alhaji Sadiq Káyọ̀dé lájọ wà, ìyẹn ni bàbá ń wákà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ká àwọn ará dé. Bàbá ń wákà mo dé mo lè fi mo dé tátábà fún tápà kí n fowó tápà ara tábà fún tápà mu. Kọ̀nàkọ̀nà máa já tòǹtò orin máa bọ́ tòǹtò wé ọlọ́gbọ́n ní fagbọ́n kágbọ́n ọmọ rágbọ́n nínú àgbọ̀n ní dí àgbọ̀n àgbọ̀n tàmí lágbọ̀n mo fomi àgbọ̀n bójú àgbọ̀n tàmí mo fomi àgbọ̀n rágbọ̀n omi àgbọ̀n mo fi rágbọ̀n wọn ò fagbọ̀n rábí àgbọ̀n tàmí. Orúkọ tèmi ni Alhaji Wasiu Káyọ̀dé Asidik tó gbóyè mọ̀ sí Bàbá wákà. Tá a bá fẹ́ wọnú toilet Ànábì sọ fún wa wípé ẹsẹ̀ òsì ní ká gbé wọlé. Tá a bá wọlé ká sọ wípé bísímìláhì aláhùnmá ìní. Ẹ jọ̀ọ́ rẹ́kọ̀dù yìí tuntun là ń gbọ́ lọ́wọ́ yìí. Ẹ jọ̀ọ́ kí lákọ̀ọ́lẹ̀ rẹ̀? ẹ ṣàmì ní àkọlé. Ẹ ṣàmì. Ẹ̀yin ìyá mi lẹ́sìn Islam àti lọ́kùnrin àti lóbìnrin ẹ máa ṣàmì. Ranaga ẹ jẹ́ ká tẹ̀lé ká lè jèrè tó pọ̀ rẹpẹtẹ. Ó fẹ́ ra tọ̀dọ̀ ẹni ó ti wà ń ta káàkiri báyìí wọ́n ti ń tà á. Ẹ jọ̀ọ́ Alhaji ẹ bá mi sọ fún àwọn ará ilé òní ni Jímọ̀ kí ni kí wọ́n máa ṣe lákòókò tá a wà yìí. Àkókò tá a wà yìí àkókò Jímọ̀ ni ẹ jẹ́ kí ọkùnrin tóbìnrin gẹ́gẹ́ bí Quran ṣe sọ fún wa ká fi iṣẹ́ tá à ń ṣe sílẹ̀ ká lọ kírun tá a bá kírun tán ká padà wá sí ìdí iṣẹ́ wa. Ó dàbọ̀ ẹ jẹ́ ká forí iṣẹ́ àṣẹ lọ. Ìwọ tó wá sí tó wá dáhùn wípé yàgé kò mọ̀ lọ́wọ́ wàyú sílẹ̀ hù bá lọ́wọ́.